ẹ̀yin èèyàn mi wọ́n ní ó ń bọ̀ àmọ̀là dẹ́ẹ̀dẹ́ ó ti wá délẹ̀ gan báyìí nísìnyí báyìí àwọn táwa fẹ́ dẹ́ẹ̀dẹ́ báyìí láti wà rí báyìí a ṣe ń wá àwọn káàkiri ni ṣáà pé ibì kan nǹkan kan ṣẹlẹ̀ ní ìgbà wo nìyẹn tí àwọn Fúlàní àmọ́ ti gbàgbé state ibẹ̀ yẹn tí àwọn Fúlàní sọ wípé kí wọ́n kọ́kọ́ máa kó owó fún àwọn kí àwọn tó wá lọ bá wọn kówó fún ẹni tó fẹ́ rajà azin wọn ò fẹ́ kí àwọn tó fẹ́ rajà ní ti gbàgbé ibẹ̀ jọ tẹ́ bá mọ orúkọ bẹ̀ yẹ bá mi fi sínú comment section wọn ò fẹ́ kí àwọn tó fẹ́ rajà bí àwọn Yorùbá tó fẹ́ ra ọjà lọ́wọ́ àwọn èèyàn náà àwọn Fúlàní tó wà ń bẹ̀ tó ti yé yín ọmọ wa sọ wípé ẹni tó jẹ́ pé kò mọ nǹkan kan nípa ọjà yẹn á ní kọ́kọ́ kówó fóun wọn ò fẹ́ kí àwọn Yorùbá tó fẹ́ rajà kan lọ rí ẹni tó fẹ́ rajà lọ́wọ́ wọn direct kan jọ ríra wọn ní face to face àwọn àṣà gbogbo kọ́kọ́ kówó fún àwọn náà tó bá kọ́wọ́ fún àwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ kówó fún àwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ bá kówó fún ẹni tó fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ míwàá sẹ́yìn àwọn yẹn máa mọ iye ọjà tó fẹ́ rà wọ́n dẹ̀ lè gba owó yẹn kan kó sá lọ náà òun ló ti wá ń ṣẹlẹ̀ báyìí ìgbà yẹn asọ́sọ́sọ́sọ́ ń gbà yẹn náà ẹ̀rí fídíò kan tẹ́ ẹ̀ ń rí tó ń ṣe ń sàlẹ̀ máa play fún wa ẹ̀rí máa yẹn ó ní ó kó 3.5 million fún ipò òun fẹ́ lọ rajà ó wá ní òkè ó yá gba owó o kó lọ bá òun kó fún àwọn tó bá òun lọ ra ọjà yẹn gbà tó ti sọ gbogbo ẹ̀ di bó ṣe dà now nígbà tó kówó yẹn fún ìyẹn wá ní òkè bóyá yẹn wàá fún náà ìyẹn ò rí ọjà wá ní òkè báwọn kówó òun padà ẹ máa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí nígbà bá mi kówó mi padà ó wá ní kó ká lọ kó wá lọ gbowó ẹ̀ ó kówó fún kó bóun ra súyà súyà tó jẹ́ pé ó yẹ kó lọ fúnra rẹ̀ direct kó lọ rà á ọwọ́ àkọ́kọ́ ni ẹ̀ máa kọ́kọ́ kówó fẹ́ nìkan kó tó dọ̀dẹ̀ ní tó fẹ́ ra súyà who does that tó jẹ́ pé wọ́n tó máa ra nǹkan direct ẹni tẹ̀jẹ̀ ẹjọ́ ríra yín face to face ẹni no now ó wá kówó fún yẹn ìyẹn òrè súyà ó wá sọ pé owó òun dà ó wá ní kó wá lọ gbowó ẹ̀ ibi tó ti ní kó wá lọ gbowó ẹ̀ ibẹ̀ ló ti fi okùn fún lọ́rùn gbogbo ẹ̀ lè máa gbọ́nu fídíò yìí àti má tó narrate ẹ̀ dáadáa ibẹ̀ ló ti fokùn fún lọ́rùn o bó ṣe pa nìyẹn wá gé sí wẹ́wẹ́ ṣèbẹ́yìn náà ti ń rí báyẹn ṣe ń rí ẹ máa rí nínú àpò tó gé odidi èèyàn tó gé sínú àpò torí ẹ̀ la fi máa sọ pé tójú tìyẹ́ làpárò fi ń ríran ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà á sùn tẹ́tẹ́rẹ́ ṣé bá a ṣe máa wò náà rèé tí gbogbo rádaràdá rọ́dọ̀rọ̀dọ̀ yá máa ṣẹlẹ̀ tá à dẹ̀ ní sọ kankan sí ẹ̀yin náà wá lọ wo fídíò yẹn torí mo ti rí ẹ ti ń wò ní underground ẹ wá gbọ́ nǹkan tí wọ́n ń sọ nísìn ẹ̀yin náà wá lọ gbọ́. wàhálà àgbákò ọlọ́run jẹ́ ọkàn wá ń bẹ̀ èèmọ̀ rèé o àwọn arákùnrin yìí ló ṣekú pa ọmọ bíbí ìlú Ṣakí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Awal tó jẹ́ ọ̀dọ́ tí ó ń ṣe òwò sóyà léyìí tí àwọn ọmọdékùnrin tí wọ́n jẹ́ Ìbàrùbá yìí pera wọn ń baálé àbí ká sọ pé baálé èyí tí wọ́n ṣẹ̀yàn nígbà tí ìgbà tí rògbòdìyàn ṣẹlẹ̀ yìí nítorí ọmọkùnrin tá à ń wò ní orí fọ́nrán yìí ni wọ́n ń pè ní Kàlá tó jẹ́ pé ìlú kan tí wọ́n ń pè ní Sàwó níbẹ̀ ló fi ṣe ibùjókòó nílẹ̀ Ìbàrùbá léyìí tí arákùnrin tí à ń pè ní Awal tó jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí yẹn tó jẹ́ ọmọọṣẹ́ ó ń ṣòwò gbajúgbajà kan ní ìlú Ṣakí fi mílíọ̀nù 3 àti ọgọ́rùn-ún méje ránṣẹ́ láti 3.7 million sí i léyìí tí wọ́n gbèrò láti gba ọjà wọn tó jẹ́ sọ̀yà tí wọ́n sì tàn lọ sínú igbó láti pa láti gba ẹ̀mí ẹ̀ ẹ máa láǹfààní àti wo fídíò yìí nígbà tí a sì máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ sísọ wa lẹ́yìn ìgbà tí ẹ bá wo fídíò yìí ṣáájú ẹ máa bá wa ká lọ orúkọ mi ni Adékúnlé Mlawa àti mo jẹ́ convener fún Ṣakí Force. Come. Who get this cutlass? Now you use this cutlass. Now you use that. Close. Close. Who use this knife? Now you get that. Now you get the knife. Now you get the cutlass. Come on, the knife. This one. Now get this one. What? Okay. No need for that. No need for that. So far, the base answering now. Hey, answering.
That's the thing. Doing like two. Come closer. Come closer. Come up here. Come on. We handcuff case. Hello. I not collect them from you. So Come closer. Come closer. let me come closer. Come closer. Not so like that. You know this place every day? I know this place. Explain how you take happen. What you happen? What you come do? I can't kill a killer. You can't kill who? Abdullah. You can't kill Abdullah. You are who? Me and Johnny. Me and you and Johnny. Johnny, where you now come from? Yeah, I come from our place. Where your place? Shinawu. You can't come here. Okay. Can't kill her. Because of what? Because of what? Because of money. Money. Which money? Which money? Devil money. Eh? Devil money. Devil money. Okay. Devil money. Okay. Around what time you come that day? 7. I come from our place from 8 to 7, 9 to 8. 9 to 8. Around what time you come up for your place? 9 to 7. 9 to 10. Then around what time you reach here? 7 to 8. What do you tell her? Where you come up for that place? What do you tell her? I tell her, let's go collect the money. May I give him back? The money will give you. Yes. He give you money? Yes. To do what? To buy market. To buy market. Which market? Soya. Then you know buy the market. I know buy the market. You can't tell him that he should follow you to go to the place where you keep the money. Yes, sir. To give her the money back. Then when you reach here, I can't kill them. you can't kill him. What do you take kill am? Oh, and rope. Eh? Rope. Yes. How you take do am? I tie them for a neck. But you describe how you take that time. I tie them here. You cover your face? No. How you know? You don't know say you want use rope kill him? You don't know. How mileage? You know see. Who get the cutlass? Now I get it. Who get this knife? Now I get it. How you take use am? After I finish the rope, now this one where you. Eh? After I finish the rope, now this one where you. You use Take a marshal. Yes, sir. you use the knife chook am. Yes, sir. What of the cutlass? I don't do anything. But you come with cutlass. Yes. Bring the come closer. Take the knife. No, See sir. this knife. Remove the knife. No, sir. Now this knife. Now take it. Drop him back. Drop am. Who get this cutlass? Who get the cutlass? You come with the cutlass. Yes, sir. Drop him. Let's go now. ìkúnlẹ̀ abiyamọ òkú wa wà lẹ́rìí yẹn tó ń kó sínú ṣàkàṣàkà bí òkú ewúrẹ́ ọlọ́mọdé á kú sọ́nà bí èéfín báyìí lẹ ṣe ń ṣẹlẹ̀ nígbà tí àwọn kìíní yìí ṣẹlẹ̀ ní bíi oṣù bíi 4 sẹ́yìn sí 5 rògbòdìyàn ṣẹlẹ̀ láàrin Yorùbá àti àwọn Ìbàrùbá lórí pé àwọn Ìbàrùbá ń sọ pé àwọn fẹ́ kí àwọn tó jẹ́ àwọn oníṣòwò Yorùbá máa kó owó fáwọn èèyàn àwọn láti mọ bá wọn lọ rajà nínú igbó ni wọn ò ní láǹfààní àti lọ rajà wá lẹ́yìn táwọn Yorùbá sọ pé ẹ̀rù ń ba àwọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ abẹ́rẹ́ tí kò lókun ń dì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú Fàṣẹ ni wọ́n ti wá irú nǹkan tí wọ́n ń sá fún ló padà ṣẹlẹ̀ lénìí aléròkè akékànjarè fún àwọn tó jẹ́ àwọn kábíyèsí Yorùbá àti kábíyèsí àwọn Ìbàrùbá yìí ń gbà yẹn àti láǹfààní àti jẹ́ kí àwọn tó jẹ́ àwọn gómìnà tó jẹ́ gómìnà Ọ̀yọ́ state àti gómìnà Kwara state mọ̀ ipa àti ìpalára tó lè mú bá irú nǹkan báyìí iná ló ti ń ṣẹlẹ̀ yìí o láti dènà irú nǹkan burúkú báyìí ẹ jẹ́ kí a takọ́sán
ká ṣe ìgbésẹ̀ tó lágbára láti rí pé bóyá arákùnrin yìí rí ìdájọ́ òdodo àkọ́kọ́. Èkejì, láti fi ìdókun sí a máa gbowó lọ́wọ́ ẹni lọ́ba rajà níbo wọ́n ti ń ṣe irú ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé èèyàn máa ń wà kéèyàn tún máa jẹ́ second class citizen ní orílẹ̀-èdè èèyàn gangan ni tí ẹ bá fẹ́ rajà lẹ́kọ̀ọ́? Ṣé àwọn ará Èkó sọ pé kẹ́ ẹ gbówó wá káwọn lọ́ba yẹn rajà wá nítorí pé ẹ wá sílùú àwọn? Ṣé tí wọ́n fẹ́ rajà ní Kánò, ṣé àwọn ará Kánò ń béèrè owó yín àbí ń wọrí pé tó ẹ mú wá ká lọ́ba yẹn rajà wá? Àwọn nǹkan tí à ń ṣàlàyé fún wa pé yóò mọ̀ ṣẹlẹ̀ lélẹ́yìí, wọ́n gba 3.5 million ní ọwọ́ arákùnrin Awali, wọ́n wá tàn lọ sínú igbó. Nígbà tí wọ́n tàn lọ sínú igbó pé àwọn fẹ́ lọ fún un ní owó yẹn padà, níbẹ̀ ni wọ́n ti fi okùn fi fún un lọ́rùn. Ẹ rí i pé ó ṣàlàyé ń bẹ̀ fún nínú fídíò yẹn fún àwọn agbófinró títí wọ́n fi pa àti ọ̀bẹ àti àdá tí wọ́n ń lò ní. Arákùnrin kan ń bẹ lẹ́yìn tí ẹ̀yin fídíò yìí tẹ máa rí àwòrán rẹ̀, òun ti jẹ́ ẹni tí ó ti sálọ tí wọ́n wá kiri. Tí ẹ bá rí kófìrí ẹ takánsán sí àgọ́ ọlọ́pàá tó bá wà ní sàkání yín nítorí pé ìwọ tó o bá gbà sílẹ̀ lè ṣe ìpalára fún ẹ. Ṣakí o, Yorùbá o, a ti ń sùn. À ń ṣàlàyé kíní yìí fún wa fi ṣe prógráàmù lórí fọ́nrán Ṣakí First yìí. Kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì nínú àwọn nǹkan burúkú tó lè máa mú wá pẹ̀lú nǹkan tá à ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí tí wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó ń gbọ́ bìtìbìtì mílíọ̀nù yìí máa ń gbowó míì sálọ nítorí pé wọ́n pa eléyìí la fi rí bẹ́ẹ̀. Ẹ bá wa share programs yìí káwọn aláṣẹ àti olùdarí àbí káwọn àgbàlagbà alẹ́ Yorùbá fi rí èèmọ̀ tó fẹ́ máa já Yorùbá tá a bá tètè fura o. Eléyìí ṣe bóyá ìjà Ìbàrùbá àti Yorùbá, ṣùgbọ́n àwọn tí ò dánú Ìbàrùbá tí ó lè máa mú ìpalára bá wọn làwọn tí ń ṣiṣẹ́ búyò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan àwọn tó jẹ́ àwọn kábíyèsí àbó lórí wọn gò lè fọwọ́ sóyà pé bí táwọn lè wá wọn sí nílé yìí. Ẹ jẹ́ ká ṣèmí ọ̀daràn tí ó sá lọ tí wọ́n jọ ṣiṣẹ́ yìí tí wọ́n wá káàkiri ni tí ó bá láǹfààní àti fi wọ́n ṣe kọ́sán sí ọ̀sọ̀rọ̀ Ṣakí First. Torí náà ní ọ̀la a máa láǹfààní àti wà ní orí live láti bá wa sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ àti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ security ìyẹn ìdáàbòbò ìlú Ṣakí pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ní bí ọ̀sẹ̀ 4 sí 5 sẹ́yìn tí a máa ń láti ṣàlàyé níbo wọ́n bá a dé. Ẹ yẹ kẹ́ mọ̀ pé tí Adékúnlé ò bá ti rí òótọ́ ọ̀rọ̀ àbí kó rí better informations mi ní wá láti wá fún yín ní any informations rárá. Èdè tá fi dákẹ́ lórí ìjínigbé yẹn àti wọ́n bá a délé ní àti àwọn jàǹdùkú tó wọ Ṣàngó wá ní ìjọ́ mélòó sẹ́yìn. Àwọn ta ni wọ́n wá? Àwọn ta làwọn èèyàn ń bẹ̀rù àti dákọ̀ wọn pa àwọn náà wá? Kí ni wọ́n ṣe nítorí kí ni wọ́n fi wá síbẹ̀? Ìgbésẹ̀ wọn làwọn aláṣẹ ló ti gbé. Ẹ mọ láǹfààní àti gbọ́ lẹ́nu Adékúnlé wà ní aago gẹ́gẹ́ bí aago 11 àárọ̀ ọ̀la nígbà tí wọ́n máa ṣe live kí aláǹfààní àti pàdé ń bẹ̀. Ní rìn àrìn fẹsẹ̀ sí o. Eléyìí ìjà tó yẹ kí gbogbo àjọ ọjà ní kádìdé kájà. Ikú oró tí Awali kú yìí àgbọ̀dọ̀ jẹ́ kú gbé bẹ́ẹ̀ o. Kí Ọlọ́run bá pe ẹ̀tù sí àwọn tó jáwọn òbí ẹ̀. Àmì àṣẹ. Orúkọ mi ni Adékúnlé tí mo jẹ́ convener fún Ṣakí First. Tí tẹ́ fi máa láǹfààní àti gbọ́ túlétúlé àti túlẹ̀túlẹ̀ ohun tó ṣẹlẹ̀ yìí lórí fọ́nrán yìí ní aago 11 ní ọ̀la. Ire o, ó dìgbà. Ṣẹ́yìn náà ti gbọ́ báyìí. Ẹ ti rí bẹ́ni yẹn ṣe ṣàlàyé. Mélòó nǹkan tó máa ń dùn mí ni pé mélòó ni àwọn míì tí a ní rí nǹkan. Ṣebí nǹkan àrí la rí tán rí kọ́ọ̀tù tá a rí mélòó àwọn míì tá a rí tó yẹ pé ó máa dá ìdá bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àfura ẹ má jà finá sórí òrìlé sùn. Tá bá ti fi sùn tẹ́lẹ̀ ẹ jẹ́ ká dá padà wá sísàlẹ̀ ká máa fojú wa rí nǹkan tá a fẹ́ ṣe ká máa fojú wa rí nǹkan tí tẹ́ ẹ fẹ́ rà bí nǹkan tẹ́ ẹ fẹ́ jọ ṣe papọ̀. Ìwọ tó bá ti ń sọ fún yín pé ẹ mówó wá tó bá ti kówó wá màá lọ bẹ́ẹ̀ rà wá pàṣẹ wàá kó fún wọn. Irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? Who does that? Ẹ jẹ́ má jẹ́ kán fi irú ẹ̀tàn yìí nǹkan tó ṣẹlẹ̀ sárákùnrin nìyẹn tó pa ẹni ẹlẹ́ni láìpẹ́ ọjọ́ báyìí ó ṣe ti rí báyìí. Nígbà tó pa tó ṣàwẹ́wẹ́ kí ló fẹ́ fòkú ẹ̀ ṣe? Èèyàn ọmọ Yorùbá ẹ má jà sùn o ẹ má jà sùn o ẹ wò pé kò kàn mí ìjọ tó bá máa kan ẹnìkan ló máa kan ẹlòmíì kò ní mọ̀ wẹ́rẹ́ bá ó máa dàbí àlá lójú ẹ̀ ní Ọlọ́run ní jẹ́ kí ibi kàn wá o Ọlọ́run máa ṣaláàbò lórí wa o ẹ ṣé ó dàbọ̀.